ẹ lọ dira o kíkú má bàa pa yín. T.Y. Danjuma ló wí bẹ́ẹ̀. wọ́n ní ohun tí ojú àgbà rí látòrí àgbàntara bọ́mọdé bá gungi ìrókò kó lè rí. Bàbá àgbà kan láàrin ìlú mà ti sọ̀rọ̀. Ó ní kí gbogbo wa lọ dira ká má bàa kú tó ẹ́ bí adìyẹ. Ó láwọn oníṣẹ́ ikú tó yíwapò lórílẹ̀‐èdè Nàìjíríà ò kọ̀ láti sọ ọ̀sán dòru. Àwa ni ká má gbà kí tàlùbọ̀ ó kó wọ ojú wa. Ọ̀gágun fẹ̀yìntì Theophilus Yakubu Danjuma ni bàbá yìí ń jẹ́. Ó ti fi ìgbà kan rí jẹ́ olórí iléeṣẹ́ elétò ààbò ilé wa láàrin ọdún 1975 sí ọdún 1979 tó sì tún padà di alákòóso ìyẹn mínísítà fọ́rọ̀ ètò ààbò lásìkò ìjọba alágbádá Olúṣẹ́gun Ọbásanjọ́. Danjuma sọ̀rọ̀ yìí lásìkò ètò kan tó wáyé ní ìpínlẹ̀ Taraba tí wọ́n gbé kalẹ̀ láti mọrírì àwọn òṣìṣẹ́ káàkiri àwọn iléeṣẹ́ tó dá sílẹ̀. Níbẹ̀ ló ti pé gẹ́gẹ́ bí òun ti máa ń wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́rọ̀ ò sì tí ì yí padà. Àwọn ọ̀tá ìlú bíi agbésùmọ̀mí, agbébọn, jàǹkóríkò báńdíìtì, ajínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ará ìlú ò gbọdọ̀ gba ojúbọ̀rọ̀ fún látàrí gbọmọgbọmọ ìkọlù wọn, pàápàá jùlọ lẹ́kùn àárín gbùngbùn orílẹ̀-èdè yìí pẹ̀lú bí àwọn oníṣẹ́ ikú yìí ò ṣe dáwọ́ ìkọlù kọgbà dúró lẹ́nu ìjọ́ mẹ́ta yìí ní ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Benue tó dàbí wípé ojú ogun ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́. Danjuma tẹ̀síwájú láti pé ipá ìjọba kò ká ìṣòro ètò ààbò mọ́ rárá. Fún ìdí èyí àwọn ènìyàn gbọdọ̀ kún ìjọba lọ́wọ́ pẹ̀lú rírọ̀ ara wọn lágbára. Ó sì wà ní ìmúrasílẹ̀ ṣẹpẹ́ de ìkọlù láabi kankan tó bá fẹ́ wáyé. Wọ́n má bàa kú tó ẹ́ bíi òròmọdìyẹ. Àti pé bí àwọn ọmọ ìlú bá gbà kí ìmàdó àwọn agbébọn àti agbésùmọ̀mí ó ṣe bí ẹlẹ́dẹ̀, wọn kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti ba ìlú wọn jẹ́ àbí sọ ọ́ di ahoro. Rọ̀ rẹ̀ ó pé ìkìlọ̀ tí mo ṣe láti ọdún díẹ̀ sẹ́yìn sì bá ìgbà mu títí di àsìkò yìí ní bó ṣe wà nígbà náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ dìde láti gba ara wọn sílẹ̀. A kò lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ tẹ̀síwájú láti máa wòran kí àwọn agbébọn, àwọn agbésùmọ̀mí àti àwọn ọ̀daràn máa pa àwọn ènìyàn bí ẹni pa jábọ̀ Ògún láì rí ẹnìkan yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ó ti wá fojú hàn kedere báyìí pé ìjọba nìkan ò lè dáàbò bò wá. A gbọ́dọ̀ dìde láti dáàbò bo ara wa, àwọn mọ̀lẹ́bí wa àti ilé wa tó fi mọ́ ilẹ̀ wa kí àwọn ọ̀daràn yìí ó tó gba ilé gba oko mọ́ wa lọ́wọ́ tán káàkiri orílẹ̀-èdè yìí. Pọ́rọ́ tí àwọn ọ̀rọ̀ yìí bọ́ síta fàyè gbọ́. Onírúurú àríwísí àti àríwòye ló tẹ̀lé. Àwọn kan ń pe òdodo ọ̀rọ̀ gbáà ni torí bí ènìyàn bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́, àti pé ẹni tó sọ̀rọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò dáadáa kò sì lè ṣìwé. Bẹ́ẹ̀ làwọn mìíràn ń pe a kò gbọ́dọ̀ wo dídùn ìfọ̀n ká má bàa ọ̀ra kọjá egun. Èrò wọn ni pé pè fún kí àwọn ará ìlú máa dira láti gbéra wọn níjà lè tún bá nǹkan jẹ́ kọjá bó ti wà lásìkò yìí. Lára àwọn tó ní èrò tó yàtọ̀ sí ti Danjuma ni gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi. Ó sọ̀rọ̀ lórí ètò kan ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan pé òun kò faramọ́ kí àwọn tí ìkọlù bá wáyé sí ó gbara wọn sílẹ̀ àbí mú òfin sọ́wọ́ ara wọn. Rọ̀ rẹ̀ ó pé bí mo ti wí, ohun tí a ṣe ní ìpínlẹ̀ Jigawa ìbá ṣe pé a gbà kí àwọn ènìyàn dáàbò bo ara wọn ni. Ìyẹn ò bá túmọ̀ sí pé à ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti adaranjẹ. Ṣùgbọ́n nígbà tí a wọlé síjọba, a dá oríṣiríṣi ọgbọ́n. Lára rẹ̀ ní ìfikùnlukùn pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan gbogbo nígun tàwọn àgbẹ̀ àti tàwọn adaranjẹ tó fi mọ́ ọ̀dọ̀ àwọn orí adé gẹ́gẹ́ bí àlàyé tí Namadi ṣe. Onírúurú abala nínú àwọn òfin lórílẹ̀‐èdè Nàìjíríà náà lóòótọ́ faramọ́ dídáàbòbò ẹ̀mí ara ẹni àbí tẹlòmíràn lásìkò tó bá wà nínú ewu, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ lọ́nà tó yẹ àti pẹ̀lú ẹ̀rí tó dájú. Ǹjẹ́ kí ni ẹ rò? Kí ni èrò yín lórí awuyewuye ọ̀rọ̀ yìí nípa ètò ààbò? Ẹ bùn wá gbọ́ nínú àpótí àwílé. Oyindàmọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ròyìn fún Ìta Fàájì.